mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ lecture yìí nsìn owó aláǹtakùn fẹ́ wá níwájú ta ẹnu ọ̀nà mi so ó dẹ̀ owó aláǹtakùn yẹn wé mi lójú tó bá ṣe pé bí àwọn tí wọ́n máa ń sábà dára wọn láàmú tá máa ń count meaning sí everything ni kódà tó fi dórí nǹkan tí ò ní túmọ̀ máa kàn ní àwọn ayé ti tẹ̀lé mi débì náà ẹ̀yọ́ ọmọ ya wa gẹ́gẹ́ bí mo ti ṣe sọ nínú àwọn previous lectures mi owó aláǹtakùn ò ní nǹkan kan ṣe nígbà tọ́lọ́run bá dá aláǹtakùn ó dá mọ́ kó máa ta òwú káàkiri ni ó lè ní nǹkan kan ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n rúgbọ̀ rẹ̀ sọ wọ́n ní scale táwọn èèyàn fi máa ń sọ pé owó aláǹtakùn mú àwọn ò ní progress mo ti prove ẹ̀ fún yín several times pé kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ àsìkò tó progress ni ò tí ì tó àbí ṣáwá torí tiẹ̀ àápa gbogbo aláǹtakùn tí ń bẹ láyé àbá aláǹtakùn ò ní tàwú tọ́lọ́run bá dá pé kó máa ta mọ́ ẹ dákun ẹ jẹ́ ká gbọ́ kankan bẹ́ẹ̀. So to today's topic òun náà ni wípé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà àwọn life challenges tá a máa ní wọ́n máa ní context bẹ́ẹ̀ làwọn nǹkan tá a máa ń consider spiritual challenge nígbà tá a bá understand nǹkan tí ń ṣe wá àbí ká padà sí foundation ká wádìí gbogbo ohun fínífíní sí gbogbo ibi tó lè wà yóò máa dàbá gbégbà tí à ń fi oògùn ẹ̀fọ́rí àfi ń wo nárùn ni kò sì jọra wọn. So nígbà míì wàhálà máa wá ṣẹlẹ̀ kódà á mọ̀ sábàbí ẹ̀ nígbà míì àní mọ̀ sábàbí ẹ̀ gbogbo ohun tá a bá mọ̀ ṣe pátápátá lánàá sí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ issue náà ò ní resolve. Nínú àwọn solutions tá a lè apply òun ni mo fẹ́ discuss wọ pẹ̀lú wa lénìí. Gbogbo ohun tí máa ń ṣẹlẹ̀ sẹ́dá láyé nínú àìdá nínú ẹ̀kọ́ tá a mọ̀ ní pẹ̀lú Ọlọ́run ni pé a kì í darí aburú sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ìwọ ló ṣèkà fún mi rárá kò sí níbẹ̀ kò gbúdọ̀ jáde lẹ́nu mùsùlùmí mina ta'addubi ma'a Allah nínú máa lo ẹ̀kọ́ pẹ̀lú Ọlọ́run òun náà ni asharru laysa ilayk a kì í darí aburú sọ́dọ̀ ẹ̀ proof àti example láti inú al-Qur'an ìgbà tí àwọn àlùjànnú ń sọ̀rọ̀ nípa páwọn gbọ́ Qur'an for the first time tí wọ́n ń fún àwọn yòókù wọn nírò ẹ̀rí pé tí wọ́n sọ ní pé wa annahu la nadri asharrun urida biman fil ardi am arada bihim rabbuhum rashada pẹ̀lú al-Qur'an ní ta gbọ́ àtànábì tarí tọ́lọ̀ ń gbé dìde àmọ́ kí ni intention Ọlọ́run ọba lórí ẹ̀ ṣọ́lọ́run ti ṣetán tó fẹ́ fọ́nà mọ́ àwọn tí wọ́n ń bẹ lórí ilẹ̀ ni àbí aburú kan fẹ́ ṣẹlẹ̀ sí wa nígbà tí wọ́n sọ̀rọ̀ aburú wọn direct ẹ̀ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tẹ́ bá wo Kùránì fọ́dà ẹ̀rí pa Nabi Ayyub alayhi salam nígbà tó fẹ́ bẹ Ọlọ́run fún wòsàn ó ní inni masaniya ash-shaytanu bidurri ìwọ Ọlọ́run ọba àṣetánì ti fi ọwọ́ nira kàn mí so ọ̀pọ̀lọpọ̀ tó bá ṣẹlẹ̀ sí yín bóyá Ọlọ́run ọba kan ń wò yín ran látara ṣe bí kan tẹ́ ṣe ó di pọ́wọ́ àṣetánì tẹ̀yìn ni àbí àwọn aráyé náà ni wọ́n ṣàṣìyín àbáwọn kan ni wọ́n fojú gbogbo yín nínú àwọn oríṣiríṣi àwọn nǹkan tó lè ṣokùnfà kí ìgbésí ayé ẹ̀dá ó máa ṣe ṣágaṣàga kí iṣẹ́ ó máa dàrú kí marriage ó máa dàrú nǹkan kan so a point tó jẹ́ pé a ti wá ń fura a ti ń rí i pé ó dàbí pé kò fẹ́ jojú lásán mọ́ right nínú àwọn solution tẹ́ lè padà sí òun náà mo fẹ́ sọ fún yín lénìí Salatul Jama'a shield ló jẹ́ lẹ́yìn pé ó ní ládá ju ìwọ̀n àdákí lọ bí sab'i wa 20 daraja bá náà Muhammad sallallahu alaihi wasallam ṣe ṣàlàyé fún wa by 27 degrees ló fi bẹ́tà ju kẹ́yìn ò dá irun kí lọ ṣe ti rí nísìn lẹ́yìn pa àgbà ládá tó pọ̀ níwájú Ọlọ́run bàbá kírun ní jama'a another thing tó serve ni wípé a máa serve as a protection against the shaitan àti gbogbo àwọn ọmọ ogun ẹ̀ ṣe mọ́ pa ti establish níbẹ̀rẹ̀ lecture wípé gbogbo aburú tó bá ṣẹlẹ̀ ṣẹ̀dá láyé àṣetánì ní ṣiṣẹ́ òun Ọlọ́run ọba kan wù ọ́ níran torí pé o fira rẹ̀ kọ́ Ọlọ́run ọba lọ́rùn abó tí wo àkàn tí ó jọ Ọlọ́run ọba ọmọ wù ọ́ níran káṣetánì ọmọ ṣe ọba ṣùgbàṣù ni. ẹ wo hadithi Abu Darda tí Ahmad bin Hanbali gbà wáyé Ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ma min thalathatin fi qaryatin aw fi badwin la tuqamu fihimul jama'a illa istahwaza alayhimush shaitan ẹ lè rí ibi tí èèyàn mẹ́ta ó péjú sí láyé nínú ìlú kankan lágbóolé kankan ó kéré ó tóbi ni wọn kì í wá kí ìrun jama'a níbẹ̀ illa stahwaza alayhimush shaitan àfi kíkẹ́ ṣètánì ó take over mọ́ wọn lọ́wọ́ kó gbalẹ̀ mọ́ wọn lọ́wọ́ completely anábì wa ń sọ fún Abu Darda anábì ní alayka bil jama'a má fi ìrun jama'a kíkí sílẹ̀ o fa innama ya'kulu dhihibu minal ghanami alqasiya wọ́n ní sórí ìkòkò yẹn o àgùntàn tó bá kú láàrin àwọn àgùntàn akẹgbẹ́ ní mọ́ yọ jẹ ẹ sì gbé sílà ká ẹ wò wé tá Ànábì fi parí ọ̀rọ̀ yìí ní tòótọ́ ẹwà kàwé yẹn bí ẹni tó ń da àgùntàn bá ń da àgùntàn lọ ẹni tí ó ń daran jẹ ó ní duty láti protect gbogbo àgùntàn yẹn ṣùgbọ́n ẹ wá àzùn pé ọ̀kan náà àwọn àgùntàn yìí òun wá dá yọkú òun bẹ̀ ó bọ́ sẹ́yìn ń bá tiẹ̀ lọ ẹni tí ń daran jẹ ní option méjì kó fi bí àgùntàn bíi 20 àbí 30 tó wà níwájú rẹ̀ kó fi wọ́n lẹ̀ kí àwọn wolf kan máa jẹ wọ́n kan ṣe wọ́n báṣubàṣu kó lé ẹyọ ọ̀kan yẹn lọ
right àfi kó fẹ́ yọkan yẹn lẹ̀ kó sacrifice ẹ̀ kó máa protect yòókù ohun tá à ń sọ níbi kọ́ ni pé bóyá Ọlọ́run ọba ò lè dá ẹ protect ṣùgbọ́n gbà tó ti jẹ́ pé inú tọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí púpọ̀ jù ó ní sọ̀látùl jàmáà bó o bá ti ń kí déédéé ó ti wà lọ́ndà protection Ọlọ́run gbogbo ẹni tí nǹkan kan bá ń ṣe láyé tẹ́ bá ti ń fi òbí pọ́wọ́ ti tẹ̀yìn right ẹ wá ṣe nǹkan yẹn fẹ́ jọ bí ẹni pé kò níyànjú mọ́ ẹ sọ fún ẹnìyẹn pé kó má fi sọ̀látùl jàmáà ṣeré wákàtí márààrún fọkùnrin tẹ́lẹ̀ ọ̀ranyàn ni nísìnyí tó ti wá ní pọ́blẹ́mù yìí ṣàánú ara rẹ̀ má fi sọ̀látùl jàmáà ṣeré tó bá jẹ́ ń tọ́lọ́run bùkún tó bá lè mọ kí ní Saudi ní Mẹ́kà àbí ní Mọ̀dínà Ọlọ́run bá ẹ ṣe ṣùgbọ́n bó bá ń kí nílé náà ó ti suffice so ìyẹn lè ti wá sí ìbéèrè mi àwọn èèyàn máa wá sọ pé àfà àwa tá a bá jóbìnrin ń kọ́ a gbọ́ yí pé ká kírun nílé dáa ju ká kírun mọ́ṣáláṣí lọ bẹ́ẹ̀ ló ṣe rí so nǹkan méjì la máa ṣe láàrin àkọ́kọ́ ẹ lè lọ sí mọ́ṣáláṣí kẹ́ kírun jàmáà anabi sallallahu alayhi wa sallam ó ní la tamna'u ima allahi masajid allah wa salatu fi bayti inna afdal abi khayr ẹ má di àwọn ẹrúbìnrin Ọlọ́run ọba lọ́wọ́ láti má lọ sí mọ́ṣáláṣí bó tiẹ̀ jẹ́ pé kí wọ́n ó kí nílé wọn ló dáa jù níbi a máa sọ pé wà lọ́ndà circumstances tó nídìí irú energy àti protection tí solatul jamaa offer but nígbà yẹn náà a sì wá fẹ́ máa ronú wípé solatul jamaa ètò bá ti ń kí yóò máa dí ẹ lọ́wọ́ ládàá tó yẹ kó gbà bó bá kírun nílé nǹkan míì wà tó lè ṣe òun náà ni wípé ohun tó fi wà beneficial ká ní Islamic family nìyẹn ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ̀ mọ́ ń lọ fẹ́ àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ẹ̀kọ́ láàrin right only spiritual problem nínú àwọn nǹkan tá a lè lò ní torí pé ó fẹ́ ní tí kìí ṣe mùsùlùmí ó ti deny ara ẹ̀ lọ opportunity so it becomes a family thing nígbà náà ẹ make sure pé nínú ilé yín ẹ ṣe nǹkan nínú nǹkan méjì àbí méjèèjì tí àwọn tẹ́ni tó jọ́kọ̀ rẹ àbọ́mọ àbí nǹkan kan tí wọ́n bá lè máa kun ẹ báwọn bá dé láti mọ́ṣáláṣí kí wọ́n lead ẹ ní sọ̀láàt right because wọ́n lè ṣe yẹn fún ẹ kó barun rẹ jẹ́ àwọn kan ní ládàá pé wọ́n yan náfìlà ni kí wọ́n lead ẹ ní sọ̀láàt kí gbogbo àwọn ọmọ rẹ àbí gbogbo àwọn tẹ́jọ jẹ́ ẹbí tẹ́jọ ń gbé kí gbogbo wọn kò ní kí sọ̀láàtul jàmáà kí wọ́n náà ráǹfààní níbẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì tẹ́ lè ṣe ni wípé qira'atul Qur'ani jàmáà gbogbo yín lè máa kójọ kẹjọ máa kí al-Qur'ani jáde nínú iṣẹ́ tí ó protect yín ni Ọlọ́run ọba àlekè ọlá sọ́nà al-Qur'ani ó ní wa iza qara'ta al-Qur'ana ja'alna baynaka wa bayna alladhina la yu'minuna bil akhirati hijaban mastura gbogbo ìgbà tó bá ti ń kí al-Qur'ani láyé a máa fi gègé àìfojúrí a máa fi sáàrin ìwọ àtàwọn kèfèrí àwọn àlùjànnú burúkú yìí àwọn tó jẹ́ pé wọ́n ò fojú rí ṣùgbọ́n àwọn rí ẹ huwa yarakum wa qabiluhu min haythu la tarawnahum wọn àtàwọn ọ̀ràn rẹ̀ yẹn àṣetánì wọ́n rí yín láti ibi tẹ́yìn ò ti rí wọn àwọn ń bẹ behind the veil lójú tí yín ò lè rí wọn ṣùgbọ́n àwọn rí yín so bó bá jẹ́ tó bá ń kí al-Qur'ani gbogbo gbà yóò máa jẹ́ gègé fún ẹ wá imagine pé wá ń ké ní jama'a al-jama'atu rahma ike Ọlọ́run bá ń bẹ́ẹ̀ inú hadith tí Tirmidhi gbà wá Ànábì ló sọ̀rọ̀ yìí so bó o bá lè lọ sí mọ́ṣáláṣí láràárọ̀ bẹ́ẹ̀ bá ti jí nínú ilé anytime tẹ́ fi máa jọ kí al-Qur'ani papọ̀ pàápàá jùlọ suratul Baqara tí Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé la tastati'ul batala àwọn ẹni bí o kì í lè withstand Baqara ẹ máa ké jákè bẹ́ẹ̀ bá ṣe ń ké sí bẹ́ẹ̀ lẹ́ ṣe máa weaken wọn ohun tá à ń sọ ilé benefit ọkùnrin àtobìnrin ẹ má wàá gbàgbé àyà kan tí mo fi kásẹ̀ ọ̀rọ̀ yìí lẹ̀ ọ́ Ọlọ́run ọba àlekè ọlá sọ yìí pé ati'u Allaha wa ati'u rasula ẹ tẹ̀lé Ọlọ́run ẹ tẹ̀lé òjíṣẹ́ wala tanaza'u ẹ má yapa ẹ má yà lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ má ṣe nǹkan bóyá irun ni ẹ̀ ń kí lọ́tọ̀ọ̀tọ̀ àbí ẹni fámìlì ẹ̀ lásìkò tẹ́jọ́ ń jókòó ṣe àsìkárò láàárọ̀ àti lálẹ́ ẹ̀ kí ń ké Kùránì papọ̀ fatef shalu bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ máa weak whatever habari hukum gbogbo tí ń jẹ́ spiritual coverage àbí shield fún yín yóò disappear agbára yín ó lọ bí Kùránì ṣe làmọ́lẹ̀ fún wa nìyẹn ẹ̀yin ọmọ ìyá wa nínú àwọn àtúnṣe tá a lè ṣe ni ẹ rí i pé nígbà tẹ́ bá ṣe àwọn nǹkan yìí nígbà tí ó bá fi pé 40 days pẹ̀lú ògo Ọlọ́run ìyípadà dáadáa ó bẹ̀rẹ̀ sí ní wọnú ìgbésí ayé yín assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.